Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn ẹ̀dẹ̀ jẹ́ kí á gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run aṣe ń lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé mú wa wà láàyè tí ẹ ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn òjì ní gbogbo ọ̀nà tí ẹ ṣẹ́gun fún wa tí a fi rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kìíní ọdún 2024. Àṣẹ yín lọ́ba ọlọ́run ìṣẹ́gun wa, ààbò wa, agbára wa àti ibi ìṣáájú wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣayé àti ọkàn wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àwọn ọ̀rẹ́ tí ó lágbára ju àwọn arákùnrin lọ. Àwọn ọ̀rẹ́ tí ó lágbára ju àwọn arákùnrin lọ. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ènìyàn tí ó ní ọ̀rẹ́ púpọ̀ ó lè ní fún ìparun ara rẹ̀ o, ṣùgbọ́n ọ̀rẹ́ kan wà tí ó súnmọ́ ni tímọ́tímọ́ ju arákùnrin lọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹrin. Ìwé Sámúẹ́lì kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹrin. Ó sì ṣe nígbà tí ó bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ tán o, ọkàn Jónátánì sì fà mọ́ ọkàn Dáfídì. Jónátánì sì fẹ́ ẹ bí òun tìkálára rẹ̀. Sọ́ọ̀lù sì mú sọ́dọ̀ lọ́jọ́ náà, kò sì jẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ o. Jónátánì òun Dáfídì sì bá ara wọn múlẹ̀ nítorí ó fẹ́ ẹ gẹ́gẹ́ bí ó ti fẹ́ ọkàn ara rẹ̀. Jónátánì sì bọ́ aṣọ ìlékè rẹ̀ tí ó wà ní ara rẹ̀, ó sì fi fún Dáfídì àti ìhámọ́ra rẹ̀ títí ó fi dé idà rẹ̀, ọrùn rẹ̀ àti àmùrè rẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìbádọ́rẹ̀ẹ́ jẹ́ àkórí ọ̀rọ̀ tó jẹ́ ẹlẹgẹ́ o, ní pàtàkì jùlọ ní àkókò ìkẹyìn yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ olùfẹ́ ara wọn nìkan o. Ìwé Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejì. Àmọ́ láì náání èyí, gbogbo ènìyàn ló nílò àwọn ọ̀rẹ́ dáradára. Àwọn ọ̀rẹ́ kan lè súnmọ́ ọ ju arákùnrin rẹ lọ. O nílò ọ̀kan tàbí méjì irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní àyíká rẹ. Irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò pè ọ́ níjà láti ṣe fún Ọlọ́run sí. Ó sì sọ òtítọ́ fún ọ nígbà tí gbogbo ènìyàn yòókù bá ń bẹ̀rù láti bá ọ sọ òtítọ́ ọ̀rọ̀. Wọ́n jẹ́ àwọn ènìyàn tí o lè rọ̀ mọ́ nígbà tí ohun gbogbo tó bá dilẹ̀. Ìṣe àwọn àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní sọ pé Pétérù òun Jòhánù lọ sí tẹ́ḿpìlì. O lè bi ara rẹ léèrè pé lẹ́yìn ìgbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn 100 ènìyàn nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkejì, kí ló dé tí bíbélì yìí pe àkíyèsí wa sí àwọn méjì péré? Ìdí rẹ̀ tí mo gbàgbọ́ ni pé wọ́n jẹ́ ọ̀rẹ́ tó wà lára àwọn wọléwọ̀de Jésù. Àwọn mẹ́ta ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí o, Pétérù, Jákọ́bù àti Jòhánù. Lára àwọn mẹ́ta yìí, Pétérù àti Jòhánù ní ìbáṣepọ̀ tó rúmọ́ kódà kí Jésù kó tó kú o. Tí o bá ka ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n níbi oúnjẹ alẹ́ ìkẹyìn, nígbà tí Jésù sọ pé ẹnìkan yóò dá òun láì sọ fún ẹni tí í ṣe, Pétérù ké sí Jòhánù láti bi Jésù. Èyí jẹ́ àpẹẹrẹ irú ọ̀rẹ́ tí o lè bi láti gbàdúrà fún ọ nígbà tí ohun kan tí kò bá yé ọ yóò sì gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run fún ọ. Lẹ́yìn tí Jésù ń kú tó jíǹde láti ipò òkú, ọ̀nà àsopọ̀ láàrin wọn lágbára sí o. Nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkíní dé ìkẹrin, nígbà tí Màríà Magdalene ṣàwárí pé Jésù ti jíǹde tó sì wá láti sọ fún àwọn àpọ́stélì, méjì nínú àwọn àpọ́stélì sáré lọ sí ibojì. Àwọn méjèèjì ni Pétérù àti Jòhánù o. Ó wuni láti mọ̀ pé Jòhánù ni ẹni tó kọ ìtàn yìí o. Ó sì ṣe àkọsílẹ̀ pé òun sáré kọjá Pétérù tí ó sì kọ́kọ́ dé ibojì. Kódà ó tún sọ ọ́ lẹ́ẹ̀mejì, ó máa yà mí lẹ́nu o. Kí ló dé tí ó fi sọ pé tí ó ṣe sọ fún wa lemọ́lemọ́ pé òun sáré? Ó dàbí pé ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ jọ̀rẹ́ láti mọ ẹni tí ó fẹ́ràn Jésù jù láàrin wọn wà láàrin wọn o. O nílò àwọn ọ̀rẹ́ tí ó lè figagbága tó dára pẹ̀lú láti mọ ẹni tó lè gbàdúrà fún àkókò tí ó gùn jùlọ, tàbí láti mọ ẹni tí ó lè ka bíbélì jùlọ, tàbí láti mọ ẹni tí ó lè jèrè ọkàn jùlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà ìsopọ̀ tó wà láàrin Pétérù àti Jòhánù lágbára gan. Ó
ó sì dá lórí ìbáṣepọ̀ wọn pẹ̀lú Jésù. O nílò àwọn ọ̀rẹ́ tí ọ̀nà ìsopọ̀ gbogbo wọn wà láàárín jẹ́ ti ẹ̀yin méjèèjì tí ẹ ní pẹ̀lú Jésù Kristi. Ọ̀rọ̀ àyẹ̀wò: ṣé o ní ọ̀rẹ́ tí ó ń pè ọ́ níjà láti súnmọ́ Ọlọ́run sí i? Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ kì í yọ̀rẹ́ o, àwọn kan náà kì í yára wọn. Wọ́n sì sọ pé fi ọ̀rẹ́ rẹ hàn mí, èmi á sọ irú ènìyàn tí o jẹ́. Irú ọ̀rẹ́ tí o bá ń bá rìn ló máa ṣàpèjúwe bí o ṣe lè súnmọ́ Ọlọ́run sí. Tí o bá ń bá ọ̀rẹ́ tó súnmọ́ Kristi rìn, ìwọ náà yóò súnmọ́ Kristi. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi ò nígbà tí a ó máa pàdé ní ọ̀la ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.